èmi lèmi gbé referent dọ́dọ̀ Foley láti ṣe record. But why kí Àjàó sọ pé àwọn ní pépérépè? Àwa la ní. Gbogbo ẹ̀ lẹ́tí ń sọ látàárọ̀. Ẹ̀gbọ́n. Ta ló ní pépérépè? Ẹ jẹ́ kí mi là á fún yín. Ṣé tó ní pépérépè? Ní tilẹ̀ ń tọ́lọ́ kò lè ṣe kó má sí ìráìbà. Nígbà tí a bẹ̀rẹ̀ ní 1972 ọ̀gá wa Ebenezer Obey ọ̀dọ̀ bàbá Fatai Rolling-Dollar náà ti kúrò. Shina Peters ìta lòun kọ́kọ́ ń play kí epo ń kọrin tẹ́lẹ̀ alàgbà Vasco da Gama wọ́n jọ dá báǹdì ọ̀gá wa Ebenezer Obey sílẹ̀. Ṣé Vasco da Gama tó ń kọ bọ̀lọ̀ yìí? Àtọ́dá ti dé Kọ́lá Adéjòjò ọmọ kékeré pírísẹ́ńtà. Ẹ bá rántí ọdún díẹ̀ tí ọ̀gá wa King Sunday Adeniyi wọ́n ṣe rẹ́kọ̀dù kan gba ìjà àwọn pẹ̀lú Shifa Bioro pé mi ò mọ̀. Nígbà tó wọ́n travel wọ́n bẹ̀rẹ̀ concert gbà iná ni wọ́n ya wèrè. Rẹ́kọ̀dù tó wọ́n ṣe lẹ́yìn ẹ̀ ni pé mo ti mọ̀. Kí ló ṣẹlẹ̀ nígbà yẹn? Aláǹkéré. Mo rántí ọdún díẹ̀ sẹ́yìn gbogbo live play táwọn KS ń ṣe wọn ò fẹ́ kó bọ́ síta. Why? Àtàndá ti dé o Kasnati ti dé o pẹ̀lú ètò tí ẹ ti ń retí lọ́mọdé lágbà ẹ wá nǹkan fìdílé. Ẹ tún káàbọ̀ sí orí ètò Aláǹgéré lónìí. Ọ̀kan lára àwọn olórin jùjú tí wọ́n ti ní ìtàn tó pọ̀ nípa orin jùjú ńlẹ̀ Nàìjíríà ní àlejò tá a fẹ́ ní lónìí. Ọlọ́run mi bàbá Ọlọ́run mi ìwọ nìkan ló yẹ ká fọpẹ́ fún o. Kò sẹ́lòmíràn tó lè tọ́lọ́pẹ́ o bí kò ṣe ìwọ nìkan. Ọlọ́run mi ẹ̀yin nìkan ló tọ́ ká fọpẹ́ fún. Ẹ bá dárúkọ yín fáwọn èèyàn sá. Orúkọ tí wọ́n sọ mí gangan Zaccheaus Olúwayẹmísí Adéyẹmí Àdìsá Ọlánrewájú Mádẹ̀yìnlọ. Ṣùgbọ́n ní on stage tí máa ti ń ṣeré orúkọ mi ni Endurance Yẹmísí Ọlánrewájú òyìnbó àjùm. Òyìnbó àjùm. Èwo ló ń jà jùm yẹn náà? Association of Juju Musicians of Nigeria. Ok, oníjùjú ni. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni? A bí mi ní ìpínlẹ̀ Ògùn bí. Mo jẹ́ ọmọ Ẹ̀gbá Yewa. So a bí mi jáde láti ìlú Ìrọ̀ níjọba ìbílẹ̀ Owódé Ọbáfẹ́mi. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan náà? Mo bá iṣẹ́ orin kíkọ nílé àti ìlú lílù ni. Láti ọwọ́ ẹnìkan tó jẹ́ gbajúgbajà ní orílẹ̀-èdè Nàìjíríà dé òkè òkun tí wọ́n mọ̀ wọ́n dáadáa. Àwọn ló jẹ́ bọ̀dá mi àgbà Alhaji Sabitu Àyìnlá Ọlánìpẹ̀kun Fàsásí Mádẹ̀yìnlọ. Wọ́n mọ orúkọ wọn ní alàgbà Vasco da Gama. Ṣé Vasco da Gama tó ń kọ bọ̀lọ̀ jẹ́? No, ọ̀gá mi ń bí nìyẹn. Ògùn State ọmọ àdúgbò mi làwọn náà níjẹ̀jà ojú ọ̀rẹ́ ń bẹ̀rẹ̀ ni. Olórin kan tó ń jẹ́ Vasco da Gama. Bẹ́ẹ̀ tẹ̀ wọ́n jọ dá báǹdì ọ̀gá wa Ebenezer Obey sílẹ̀. Wọ́n jọ kúrò lọ́dọ̀ bàbá mi blessed memory bàbá Fatai Rolling-Dollar ni. Ọ̀gá wa Ebenezer Obey ọ̀dọ̀ bàbá Fatai Rolling-Dollar náà ti kúrò. Àwọn àti Samson Ogunlade. Samson Ogunlade. Bẹ́ẹ̀ni tó jẹ́ captain báǹdì wọn yẹn. Ẹ̀gbọ́n mi ló tẹ̀lé wọn yẹn Vasco da Gama. Àwọn èèyàn tó máa ń pọ̀ ní Fada Miracle alias wọn nìyẹn. Ọ̀dọ̀ wọn lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin? No, ẹni tó wá jẹ́ àbúrò sí àwọn ìyẹn ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin kí ọlọ́dọ̀. Orúkọ wọn ni Zaccheaus Ṣóbíye tí gbogbo èèyàn mọ̀ pé Love Ṣóbíye ní ìgboro Agége náà wà. Àgbọ̀ olórin jùjú ni wọ́n. Ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ ọ̀dọ̀ ni mo ti bẹ̀rẹ̀. Mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti skúùlù ẹ mọ̀ nǹkan tí àwọn máa ṣe kékeré lè ẹ̀jẹ̀ orin ti wà lára mi. Tábà ti wà ní holiday Ọlọ́run fún mi lẹ́bùn yẹn débi pé máa gbé turntable síwájú báyìí. Máa bàbẹ̀ sí pé àwọn oríṣiríṣi high live music àwọn bàbá wa Adéolú Akínsànyà Bobby Benson gbogbo tí máa play àwọn Sunny Àgàgà bàbá wa Tọ́lá Ìyá Roy Chicago gbogbo àwọn orin tí máa ń gbọ́ nìyẹn. Ó dẹ̀ láìkì àpàlà náà bó sakara tó jẹ́ tiwantiwa gan bí kò sí tí ò sí lọ́pọ̀lọpọ̀ tí mi ìmọ̀ ọkọ nú ẹ̀ bó ti gbogbo ẹ̀ ni mo fi mọ̀ ṣe. Ìgbà tó wá di 1972 mo ṣe darapọ̀ mọ́ Love Ṣóbíye. Ládùúgbò wo nìyẹn? Ní àáfà ńlá ní Òkè Kòtò l'Ágége. Ẹ̀dùn nǹkan tẹ̀ ń sọ ń sìn ní pé 1972 lẹ ti wà ní iṣẹ́ orin. Bẹ́ẹ̀ni nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. 53 years nìyẹn. Bẹ́ẹ̀ni. L'Ágége. Bẹ́ẹ̀ni. Àwọn wo ló tún wà l'Ágége ńgbà yẹn tó ń kọ jù? Tó jẹ́ bí ọ̀gá wa kan àgbà wọ́n pọ̀ ní King Gbọ́sọ̀láìyá ọ̀gá wa Akins Lafia Bandi Joe
àwọn náà jẹ́ àgbà olórin jùjú lágége. A tún ní ọ̀gá wa kan Supreme Banjo Adégbọlá, àwọn náà jẹ́ àgbà olórin jùjú lágége. A tún ní àwọn ọ̀gá wa kan Ọ̀sìn Ojú Oró, àwọn náà ní wọ́n jẹ́ àgbà olórin jùjú lágége ńgbà yẹn. Ó tó wá kan ẹ̀gbọ́n mi tájọ ìwà nínú ẹgbẹ́ olórin jùjú báyìí, wọ́n jẹ́ àgbà mi báyìí, à ń pọ̀ ní actor Ìjáọlá. Shina Peters ìta lòun kọ́kọ́ ń play lọ́dọ̀ ọ̀gá wa Prince Adékúnlé. Ìta ló fi bẹ̀rẹ̀ kí epo ń kọrin tẹ́lẹ̀, ìta ni ìta ló ń play. Ó jẹ́ ìpele nípele tẹ̀tẹ̀mí ṣáájú ẹ̀. Onífújì tí mo lè sọ pé mo tún darapọ̀ mọ́ tájọ wà báyìí nígbà yẹn, wọ́n ń pe olórin kan ní Lọ́fàsìs lágége. Àgbà olórin fújì ni, ó jẹ́ bí ẹ̀gbọ́n fáwa. Lọ́fàsẹ̀ máa gbọ́ tí Síkírù Àyìndé Barrister máa ń kí wọn dáadáa, ọmọ Ìsẹ́yìn ni wọ́n popular gan-an. So àwọn ẹ tó tún wà bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi Èjìrẹ́ Agbádá Owó, àwọn náà jẹ́ ọmọ Ìjàyè l'Ábẹ́òkúta ń bí, so àjọ wà ní. Àti ẹ̀gbọ́n mi kan máa yé tòrò Alhaji Fancy Ayé Àlàmú. Ẹ tó tún tẹ̀lé wọn ní Èjìrẹ́ Ṣàdúrà, Ọlọ́run ti pín òun náà sọ́dọ̀ nsìn, Agbádá Owó náà ti late, àwọn tájọ wà láyégé nìyẹn. Ó tó wá kan Rashidi Adio, òun náà ní fújì lòun náà, àwọn tí fújì tó wà láyégé ni. ẹnìkan tó wà náà Idris Adisa ẹni kí ọ̀gbọ́n ti máa ń pè ọ́ so bẹ́ẹ̀ ni. Ok, now ẹ jẹ́ ká mọ bí career àti ṣe wá bẹ̀rẹ̀ láti 1972. Nígbà tí a bẹ̀rẹ̀ ní 1972, ìgbà tó wá dé àárín kan táwọn tó ń wo ẹ̀bùn mi, onígbà yẹn iTunes ni máa ń kọ. Èwo ló ń jẹ́ iTunes yẹn náà? Ohun òkè. Ẹ bá gbọ́ àwọn rẹ́kọ̀d tí àwọn ọ̀gá wa Ebenezer Obey ṣe, ẹ ń pe ẹnìkan ní Ọlọ́run bá mi foríjì wọn, Ọ̀kẹ́ Àmínú, Bàbá Dúpẹ́. Sòrú ohun tó ń kọ lèmi náà ń kọ. Ẹ wá wo Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀, mo dúpẹ́, hallelujah. Ṣùgbọ́n gbà tó máa fi ti ẹ̀kú, hallelujah. iTunes ẹ ló ń jẹ́ iTunes. Bẹ́ẹ̀ni. So gradually tẹ̀mọ̀ ẹ̀bùn ṣáà tì mí síta. Mo wá kúrò ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi Lọ́fíóbíyé yẹn. Ẹnìkan wà láyé gẹ̀ẹ́nà pọ̀ ní champion Ẹ̀dí Afúyẹ́, ọmọ Ìkẹrẹ́ Èkìtì ni wọ́n, ara àwọn agbólórin jù láyége náà làwọn náà. So wọ́n á join wọn, ní kí n join wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn Ọlọ́run fún mi, wọ́n á join wọn. First tá a máa kọ́kọ́ lọ ìrìn àjò Kaduna ni, mi ò gbàgbá lọ sí hospital lọ. That was 1976 ṣá, mo tẹ̀lé wọn lọ sí Kaduna, a lọ play. Wọ́n ṣe ra dánfó tuntun gbà yẹn, la máa ń gbé kárí àsórí dánfó àwọn olórin, àwọn ọ̀gá wa ń gbà yẹn, wọ́n máa dé mọ́. Ẹni tí ó bá dẹ̀ tí ni a ní kárí à ní ilé ọ̀gá wa tó máa gbé sórí dánfó yẹn, orí ẹ̀ la máa ń kẹ́rù sí nígbà yẹn. So wọ́n á tẹ̀lé wọn. Nígbà tá a wá dé láti Kaduna yẹn, bí ẹ̀gbọ́n mi kan, àwọn náà ti dolóògbé lẹ́nu, wọ́n ṣe wá bá mi láyége ni. Wọ́n bá ní Yẹmí Monisa, wọ́n ní mo dẹ̀ máa ṣe ìrànlọ́wọ́ kan fáwọn. Wọ́n ní ọ̀gá àwọn táwọn ń bá ṣiṣẹ́ ń sìn táwọn wà lọ́dọ̀ ẹ̀, wọ́n ló mọ̀ mí dáadáa o, pé kí n wá bá wọn reorganize báǹdì wọn. Wọ́n ní mo dẹ̀ máa mobilize àwọn boys wa, mo ṣe wá dápọ̀ àlùmọ́ ni pé ṣé èmi ń ta boys mo kó wọn jọ sílé, mo ń táwọn bí obì lórí àtẹni. Wọ́n náà àwọn ọmọ kò lè ṣe nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Mo ṣàkó àwọn boys, mo ṣe kó wọn di Mushin yìí. Ọ̀gá wa yẹn wà ní George Street ní Mushin, lẹ́gbẹ̀ẹ́ Ọládípò Street. A ṣáà darapọ̀ mọ́ wọn, a bẹ̀rẹ̀ rehearsal. So àwọn boys tó kù lọ́dọ̀ wọn a jọ darapọ̀. Tó jẹ́ pé àwọn tó ń lu gángan, àbúrò wọn kan bá gìtá ló ń play Sunday. So a bá gbogbo àwọn yẹn ń bẹ̀. So àwọn tá a wá kóra wá débẹ̀ yẹn, a wá pẹ̀lú wọn láti bẹ̀ lọ. Nípa ẹ̀bùn Ọlọ́run, a ṣáà ń bá lọ. Mo wà lọ́dọ̀ àwọn. Nígbà tó Ọlọ́run gba gbogbo tán, àwa ni commander máa ń gbé iṣẹ́ fún gbà yẹn. Ebenezer Obey. Bẹ́ẹ̀ni, àwa ló máa ń gbé iṣẹ́. Ẹni ọ̀gá wa yẹn wọ́n ń gbéṣẹ́ fún wa. Ọ̀gá mi yẹn jẹ́ Mayor S. Ọláfọlábí. So bàbá kan ń pè ní Dr. Sadari, wọ́n jẹ́ promoter, label owner tún ni wọ́n. Wọ́n wá parí iṣẹ́ fún ẹnìkan tá à ń pè ní Akíndébọ̀, the greatest, under àwọn ló ti ń record. Ọ̀dọ́ ni bàbá mi tí ó fi lọ sí wa lókun, wọ́n ti ń record. Wọ́n pe bàbá yẹn ní Dr. Sadari.
ẹ̀ṣọ́rin Máṣíkà records. ìmọ̀ bí wọ́n ṣe link mọ́ ọ̀gá mi yẹn náà ti kú sí ọ̀nkú rẹ̀ mi láwáǹsì. a kàn gbọ́ pé wọ́n náà ń ṣe rìhásà níjẹ̀ṣà tẹ̀dùn èmi dẹ̀ ń gbé lágége wọ́n ṣe ni wọ́n ń wá mi ń bẹ̀ ní bébí ṣe gbàbẹ̀ lọ ní níjẹ̀ṣà tẹ̀dùn. wọ́n á pe ọ̀rẹ́ mi kan òun náà ti léètì sí pẹ̀lú ẹ̀bí ọmọ ìyá ni James Adéòkun. ìpàṣẹ mi gan ló ti di musician mo rí pé ó ní ẹ̀bùn ó ń ṣe ní Ìkẹjà ń gbà yẹn bẹ́ẹ̀ ẹni òtẹ̀ la máa play láyége tó gbó bẹ́ẹ̀ tó wà láyége la máa play lọ sí Mushin lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ tòsí ó máa wá òun á rí James ó dàbí pé ó lẹ́bùn mo ṣe fà á mọ́ra nìyẹn ọ̀dọ̀ ọkọ̀ sí ojú oró tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn ibẹ̀ ni mo kọ́kọ́ lọ jọyìn ọ̀gá wa yẹn láti bẹ̀sẹ̀ aṣáà àti bẹ̀sẹ̀ jọ jáde àwájọ lọ Ìjẹ̀ṣà tẹ̀dọ̀ yẹn àwa ṣáà wà ń bẹ̀ bàbá yẹn wá kó irinṣẹ́ fún wa ẹ̀tọ́ ọ̀gá mi yẹn tán kó irinṣẹ́ yẹn fún àwọn ò lẹ́bùn bí àwa wọn ò lẹ́bùn bí wa orí máa ń ṣèyàn lóore gbogbo àwọn tó ń wá síbẹ̀ ń gbà yẹn bàbá yẹn kàn ń lé wọn ni both Àjíbóyè kọ́lọ́run bá mi dẹlẹ̀ fáwọn náà blessed memory ìgbà yẹn Àjíbò tẹ̀tí ìjẹun òun náà kàn wá ó yóò lè gé ní ìlọ́dọ̀ bàbá yẹn so bàbá yẹn ṣáà ní kí gbogbo wọn máa lọ ẹnìkan náà ń pè ní Olúfúnmi Obele custom ni yẹn náà lẹ́bùn èmi gan báyẹn ń bẹ̀ ni gbogbo wọn ṣáà lọ láì mọ̀ pé ọ̀gá mi yẹn ni orí máa ṣe lóore ṣèmi ló wá ṣàfi ṣe captain mo fẹ́ lọ sọ ọ̀pọ̀lọpọ̀ gbà mí ìta bá ń play ló tẹ̀lé mi ni máa lead adìyẹ mi sì wọ̀ ni kò máa kọrin níjẹ̀ṣà hòtẹ́ẹ̀lì kan wà ní opposite ilé ẹ̀gbọ́n bàbá yẹn ta kó irinṣẹ́ sí ibẹ̀ gbogbo wa ń gbé wọn pe hòtẹ́ẹ̀lì yẹn ní Lolly Guest House níjẹ̀ṣà tẹ̀dù ibẹ̀ láti máa ń play so ìgbà tó yá nǹkan kan ṣàwà ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ń gbà yẹn Ọlọ́run ṣe dá mi padà ságége padà ní that was 1981 gbogbo èsì táyìn lọ́mọ wúrà kú yẹn mo sì wà ń Jẹ̀ṣà pàtó 1981 wọn á back to Agége so ọ̀gá mi Àfọlábí yẹn wọ́n ṣe tí wọ́n á pè mí padà nìyẹn pé kí n máa bọ̀ wọ́n ti gẹ́ẹ̀tì irinṣẹ́ mi mo ti ṣe jọyìn ọba ìjọ ń bá bọ̀ nìyẹn so láti ibẹ̀ yẹn so èkejì mi yẹn tí mò ń sọ James Adéòkun yẹn mo ní kó ń lọ ọ̀dọ̀ YK Àjàó so tó ráwa èmi àti YK àtọ̀gá wa Àfọlábí yẹn báyìí ni àti ọ̀gá mi àgbà Awújà Bello we are all kakọ̀sì kankan náà jọ ní gbogbo wa bí mo ṣe ń sọ yìí àárín pẹ̀lú ọ̀gá Awújà Bello báyìí sí tí máa kún wọn lójú nísìnyí wọ́n máa dá mi. Awújà Bello wà ń sìn náà. wọ́n wà ní àǹpẹ̀lú yẹn ní Bàdà after Yọ̀bọ̀ nípàjà ibẹ̀ ni wọ́n kọ́lé sí. so láti ibẹ̀ ni ẹnìkan tó wá jẹ́ àgbà olórin làwọn náà wọ́n ti di kábíyèsí nísìnyí wọ́n ń pọ̀ ní Wálé Babárìndé Lágége Wálé Babsi wọ́n wá ọ̀dà irinṣẹ́ kan láti ìlú òyìnbó ń gbà yẹn CMAC wọ́n ṣe wá pé èkejì mi yẹn nìyẹn ìyẹn James pé kó wá wọ́n dẹ̀ mímí dáadáa nínú àwọn ọmọ mi ṣáájú James torí mi pẹ̀lú wọn ti wà so àwọn àrò pé yá mi lè kó lọ́dọ̀ ẹni tí mo wà wọ́n wá tì sí pé ṣé o lè pé Yẹ́misí mọ́ra ìjọba àwọn akóniṣẹ́ fún yín àwọn ò kọrin mọ́ kẹ́yìn máa kọrin ẹ̀tọ́ ń dà àwọn náà la máa wà ìgbà tí ẹ̀dẹ̀ wa bá mi mo ṣe wá sọ fún mi pé ó máa lọ ṣe ìwọ̀nba tí n bá lè ṣe máa ṣe ó ṣàtàkùn pé tí mi bá ti lọ́wọ́ sí òun ò ní ṣe o complete oṣù mẹ́ta kò ṣáà exist àti wá yẹ mo á ní kò bù èmi ni mo á tún organize báńdì yẹn à ń pe báńdì wọn yẹn ní Mayor Wálé Babson led by James Adéòkun ìyẹn ọ̀rẹ́ mi báńdì dá wa ń gbà yẹn ṣùgbọ́n èmi gangan ni mo jẹ́ igi gangan ní báńdì yẹn ni mo kó àwọn boys náà wá láti jọ bẹ̀rẹ̀ báńdì that was 1983-84 àjọ ń bàbọ̀ hòtẹ́ẹ̀lì kan wọ́n pè ní Ṣokoloko Báńgòṣe ó wà ní Aṣípa street ní orílẹ̀ Agége ó forí sí Olúrìndé street a máa ń play lótẹ́ẹ̀lì yẹn náà àṣà àjọ tó ń bàbọ̀ bíẹ̀bíẹ̀ ìrìn àjò pọ̀ gan-an Kashnati ìrìn àjò pọ̀ gan-an àwọn tí mo bá ṣiṣẹ́ orin mo bá ẹnìkan náà ṣiṣẹ́ orin tẹ̀mí náà mo wọ organize báńdì wọn wọ́n pọ̀ ní Bablos Adé King who was a guitarist wọ́n ti bá olóògbé ọ̀gá mi lè jẹ́ kó Bolúwọlé play dáadáa rí wọ́n ti bá ọ̀gá mi King Joseph Friday play dáadáa guitar náà play fún wọn káwọn náà tó wá dá dúró. King Joseph Friday oníbọ̀lọ̀jọ àbí. bẹ́ẹ̀ni so èmi pẹ̀lú wọn náà bá ṣe wà lélẹ́yìn. Àlàǹkèrè. Jùjú ti wà ti pẹ́ Kashnati òjìlú ní wẹ̀sì mi ò ní tàn ìjẹ iṣẹ́ kó bóyá mo jẹ́ ọ̀kọrin jùjú o to be sincerely speaking ṣárí iwájú lè ró ń gbèrò kọ́lọ́n kó dẹ̀lẹ̀ fún Alhaji Sikiru Ayinde Barrister kọ̀mándà ọ̀gá wa ló fi ṣe live patron ẹ̀ jùjú ti wà ti pẹ́
tipẹ́tipẹ́ àti ọ̀dọ̀ bàbá wa tó jẹ́ pé a bẹ̀rẹ̀ jùjú láti ọ̀dọ̀ wọn bàbá Alẹ́túndé Nightingale àwọn náà fi orin jùjú lé wa lọ́wọ́ tá a pín yẹlẹyẹlẹ lẹ́nìí àtọ̀dọ̀ wọn ni ṣẹ́rí gbogbo 1980 jùjú sì wà pé ó sì wà wájú ó wà wájú ṣeṣẹ́ táwọn ọ̀gá wa KSA ń ṣe láfẹ́ sọ ni ṣé táwọn ọ̀gá mi Délé Abíọ́dún ṣe àdáwà láfẹ́ sọ ni Àpólà King Ìdòwú Animashaun ẹgbẹ́ ni wọ́n bá ṣe wà lélẹ́ ìdí sí i àti tó yà jù as far back as 1980 jùjú náà stand. bẹ́ẹ̀ ni dáadáa ní ìsìn náà ṣẹ́rí everybody loves juju music ṣẹ́rí kìíní kan wà fáwọn jùjú èmi náà kọ́ mo rántí ọdún díẹ̀ sẹ́yìn gbogbo live play táwọn KSA ń ṣe wọn ò fẹ́ kó bọ́ síta. Why? tó wọn dẹ̀ fẹ́ kó bọ́ síta ni pé tó bá ti ń di ẹlẹ́yọ ẹ̀yọ ó ti ń di ẹlẹ́yọ ẹ̀yọ iṣẹ́ wọn tán bá ṣe èmi náà ní rìkọ́dì mo ṣe wà tí n bá play orin kan níta mo lè má rántí mọ́ bẹ́ẹ̀ tí n bá ní rìkọ́dì mi lọ́wọ́ fúnra mi tí n bá ń play fúnra mi mo lè bá máa rọra mi ṣé mi ni mo kọ orin. kílẹ̀ rògbò fà. ó ní bí oníkálukú ṣe mú iṣẹ́ ẹ̀ oníkálukú ṣe nǹkan mi wà tí mo lè máa rò pé ó pè mí tí ò dẹ̀ ní pé ẹ̀yìn òun lọ́ba àwọn bàbá ṣe máa ń pọ̀wé kan pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bọ̀tẹ́ ti sọ ń sìn pé taba ní ká lọ ń gbòòrò ń sìn a lè sọ pọ́n play fújì ju. ìyẹn wà ṣé ọmọ tó túbọ̀ fa orin fújì taba ní ká wò dáadáa oníkàkùn ló ní àwọn fáǹsì ẹ̀ kò lè ṣe kó orin fújì má wà ń gbòòrò ẹ bá ṣàkíyèsí àwọn bíi transporters bíi ẹlẹ́ran bíi onímọ́tò wọn bí ìgbà táyìn làwọn wúrà náà wà láyé ni ṣé rẹ́kọ̀dù Àyìnlá bá jáde àwọn ọmọ ẹlẹ́ran onímọ́tò àwọn lè máa rí wọ́n wà ń bẹ̀ torí bí mísìkì ẹ̀ ṣe rí nìyẹn tẹ̀tẹ̀ bá wò jù dáadáa àwọn tó jẹ́ pé bí educated fellow wọ́n pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wo wéètì jù dáadáa àwọn tó ń gbọ́ wa tó ń gbọ́ jù dáadáa lára àwọn táwọn náà tí mo lè sọ pé a play dáadáa nílùú yìí tí mo none of them wọ́n ti dé olóògbé lẹ́ni ètò ẹ̀tọ́ lórúkọ nílùú yìí dáadáa. ẹ dárúkọ bíi mélòó kan fún wa. Chikunle Ọjọ́rá lẹ́kọ̀ọ́. ọmọ Ọjọ́rá Àpàsà. bẹ́ẹ̀ ni nítorí àwọn fámìlì wọn Démọ́lá Ọjọ́rá ni o Kúnlé Ọjọ́rá ni o Bọ́lájí Ọjọ́rá ni o mo lè máa mẹ́sàn orúkọ wọn irú bàbá tó lè láìpẹ́ níjẹ̀bọ́dé Ṣífọlá Ṣùbọ́mi Balógun aṣíwájú onígbàgbọ́ gbogbo lè jẹ̀bọ́ àwọn bàbá wa yìí àwọn làṣíwájú tuntun ń sìn Fúnlọ́lá Òkúnọ́wọ̀ àwọn tẹ́ẹ̀mí mọ̀ tẹ́ pé ta kọ́ tó ń pè àwa ń gbà yẹn ta máa ń pè lọ́dọ̀ àwọn ọ̀gá wa ta máa ń pè fún nìyẹn àwọn tó jẹ́ bíi Alhaji Ṣọlá Lumos ní Ìkòròdú Ṣọlá Lumos ní Ìkòròdú àwọn Alhaji Òkédè yìí Ṣífújọ́ Oyèdélé àwọn táwọn oníjùjú máa ń pè fún nìyẹn ẹlẹ́yìn náà lè pè wá tó bá láìkì wa gbogbo èèyàn ló máa ń fẹ́ràn èèyàn èmi tí mo ń bá ń sọ̀rọ̀ yìí tó mo sọ fún yín pé mo mọ Àpàlà kọ mo ṣe jókòó yìí tí bá kọrin Àyìnlá múra fún mi Àbárò náà Ṣọlá yẹn máa wò mí lẹ́nu. ó yẹ kọ́ fún wa jẹ́. agídí òṣè ló lé ọkọ ìwà rẹ̀ lẹ̀ ló ń yọ ọkọ nínú ìgídá ẹ̀yẹ fò obìnrin àdójúkọ kọrọ òṣọ wọn kì í gbọ́ ohun tọkọ bá ń wí. Haruna Ṣọlá ń kọ́. Haruna Ṣọlá oníṣẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ màá sún òun ṣe bí ọba oníṣẹ́ ń ṣiṣẹ́ bóníṣẹ́ ń ṣiṣẹ́ ọ̀lẹ màá sún ó ń ṣe bí ọba. náà mo ń bọ̀ sá nínú àwọn orin tá a ti ẹ̀ ń sọ yìí jùjú fújì àpàlà ìyàtọ̀ wo ló wà láàrin ẹ̀. ìyàtọ̀ ńlá ti wà. kí ni ìyàtọ̀ bẹ̀. ìyàtọ̀ tó wà ń bẹ ni pé jùjú lọ àwa ń lo jìtá à ń lo àwáyà à ń lo kíbọọdù oyè yín sìn à ń lo setting drum túùnù orin wa dẹ̀ rèé ó yàtọ̀. set of Àpàlà ọ̀tọ̀ ni ó yàtọ̀ túnú orin wọn ọ̀tọ̀ ni ṣùgbọ́n ẹlòmíì Ọlọ́run gbé ogun ẹ̀fún ìwé ìbémi mo ìjókòó yìí mo lè kọ sákárà mo lè kọ Àpàlà mo lè kọ highlife ẹ bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá o kọjọ́ ayé ẹ̀ kó lè dùn bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá o kọjọ́ ẹ̀ kó lè pẹ́ láyé ohun tá a bá ṣe sílẹ̀ òun la máa bá káti kékeré yọ ọmọ rẹ̀ ẹnìkan ò ní gbélé ayé kó àlùbọ́sà ó sọ pé òun ò ẹ̀fọ́ láyé bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá o kọjọ́ ayé ẹ̀ kó lè dùn o
bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ò kọjọ́ ẹ̀ kó lè pẹ́ láyé. ìgbà ó lè dá band sí yín lẹ̀. That was 1996 to 1997. So láti 1972 yẹn bí Join Malẹ̀ ń ṣe. Mo sì jẹ́ band boys nígbà yẹn. ẹ tí bẹ̀rẹ̀. Mo bí kẹ́kọ̀ọ́ bá wọn lead. nígbà tó di 1980 ni àwọn ọ̀rẹ́ mi pè mí. ọ̀gbẹ́ni ìtòsí àwọn èèyàn yìí náà tó. Ó ti tó ìwọ náà dá dúró. Wọ́n á kọ òwe kan fún wọn gbà yẹn pé yóò lè sọ pé bí kò ṣe pé Olúwa kọ́ ilé náà àwọn tó ń kọ́ iṣẹ́ lásán. Òwe tí mo pa fún wọn ni pé mo tún fẹ́ jáde dáadáa kí n kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ nípa orin jùjú yìí. Tọ́lọ́run bá sọ pé ó yá o èmi náà máa di band leader máa dúró ìyẹn lẹ́sí bá lọ nìyẹn. Ṣùgbà tí báńdì Wálé Babson tó wá dé àárín kan bí ẹnìkan owó jẹ́ lára àwọn band boys sí ẹ̀gbọ́n mi Ṣẹ́gun Adéwálé ọmọkùnrin à ń pè ní Oris ó ṣe wá ń pè mí ní ẹ̀pà ọ̀dà fọ́ọ̀nì wọ́n wà lọ́dọ̀ ọ̀gá wa Ebenezer Obey àwọn náà ti dá dúró wọ́n ń ṣe rìhásà báyìí àwọn dẹ̀ ti ròyìn fún ọpọ́ àwọn yìí dáadáa ní ìṣáà tètè gbà sí lẹ́nu pàtó wọn rí pé ìdààmú yẹn wá ń pọ̀ jù wọn ọmọkùnrin ó ṣáà ní nǹkan tó rí lára nǹkan tó máa káàdì ẹ̀ bàjẹ́ lọ́wọ́ ra wa náà mo ṣe join sí ọ̀dọ̀ Abíọ́dún Fọlọ́runṣọ́ nìyí gbogbo èèyàn mọ̀ sí Foley Peperempe àjọ bẹ̀rẹ̀ báńdì wọn náà ni that was 1985 lọ́run ṣáàjẹ́ kí yẹn náà tún di odindi orúkọ jáde orúkọ wà tàdé lù fáwọn gbajúmọ̀ nígboro Nàìjíríà yìí dáadáa mo ṣáàlù ọdún 10 lọ́dọ̀ tiwọn náà. ọdún 10 yẹn àsìkìní. band boys náà ni èmi ni mo ń kọ bass voice ń gbà yẹn ní ìkọ́ ètò ni mo ń gbà yẹn. ok èwo ni bass voice yẹn. bass voice ni irú ìtí mo ní bọ̀dá mi Fásó Dàgbà máa ń kọ tí bọ̀dá Akíwọ́ wá ń kọ yẹn irú rẹ́kọ̀dù Obey kan ó rọ́ọ̀sì sí rẹ́kọ̀dù tó fi kí Ṣìfà Abíọ́lá ń gbà yẹn. Abíọ́lá bọ́ba gún wa Abíọ́lá bọ́ba gún wa bass voice. so ẹ wá ṣe bí ọdún 10 lọ́dọ̀ tiwọn. ọdún 10 ni pàtó di ọdún 1995 yẹn wọ́n wá travel lọ sílùú òyìnbó tí wọ́n wá fi báńdì yẹn lẹ̀ fún wa èmi ni mo wá náà falẹ̀ kí n máa lead àwọn orí máa ń lead lọ́dọ̀ Foley náà dáadáa Foley Peperempe. bẹ́ẹ̀ ni tọ́gọ̀ àbá ọ̀dọ́ lórin kan wà tó ń jẹ́ Peperempe náà. àwọn náà ni àwọn ni. náà Ajífádé mi ló kọ́. ẹ máa rí ẹni tó tún tajọ takọ̀rọ̀mọ̀ lórí Peperempe òun ni ẹni bí ọkàn mi tí mò ń sọ Professor Wáíkì Àjàó yẹ̀kínní àwọn sọ́kọ̀ àwọn ní Peperempe àwa la ní ṣùgbọ́n. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. o lè ṣe kó má sí ọmọ tó gbà tó dé stage kan. bàbá gbogbo ẹ̀ lẹ́tí ń sọ látàárọ̀. ẹgbọ́ ta ló ní Peperempe. ẹ jẹ́ kí mi là á fún yín. ṣé n tó ní Peperempe. ní tilẹ̀ ń tọ́lọ́run. ẹn tó ní Peperempe. èmi lèmi gbé Peperempe dọ́dọ̀ Foley láti ṣe rẹ́kọ̀dù èmi kìíní mo gbé débẹ̀ láti ṣe rẹ́kọ̀dù. bọ̀ Wáíkì Àjàó sọ pé. táwọn ọ̀gá Wáíkì ṣe mọ̀ kò lè ṣe kó má sí ní rival. ẹgbẹ́ kó dà nìkan làwọn náà fi change sí Makosa Juju King. bọ̀ tẹ́ máa gbọ́ wọ́n sọnù rẹ́kọ̀dù nǹkan. wọ́n lè sọ wọ́n lè sọ bó ṣe ń sọ yìí àwọn ọmọ ń gbọ́ bí mo ṣe ń sọ yìí Professor àìjọba wọ́n yìí pè mí ní àìpẹ́ra ní ọ̀sẹ̀ ojú méjì Foley gan ni Foley ní orúkọ ẹ̀ ló dẹ̀ mọ́ lórí dọ̀la ọlọ́la ní kọ́nà káàkiri. kí ló mú Peperempe yẹn wá ẹlẹ́yìn lẹ gbé débẹ̀. àṣà ni. kí ni ìtumọ̀ ẹ̀. àṣà ni pé nígbà tí wọ́n lè mọ pé kó lè dẹ́mọ. kéèyàn jẹ́ spere ìbáàjọkùnrin ìbáàjọmìnrin yẹn tó ṣe kíní dáadáa wọn àṣà ni bí àwọn àṣà tó ń dáàbò ti ń dárú kọmọdáǹsì system Miliki system irú ọ̀gá wa King Sunny Adé tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀fọn káàkù ṣe gbé tiẹ̀ wá nìyẹn tó ṣẹlẹ̀ nísìnyẹn ìgbà tí olóògbé àkójọ rẹ̀ tó máa gbé tiẹ̀ wá ń sìn sọ̀kọ́ ni ṣùgbọ́n káàkù ṣe dín tiẹ̀ nìyẹn.
so ṣé wáìkì àjàkọ́ ló ní pépéré pé. Makosa àdáwọn Makosa Ojú King ni wọn. so ìgbà tẹ́ wá dá tí ń lẹ̀ 1990. 1996 or 97. ilẹ̀ pé báǹdì tí ń. Orúkọ mi ni Endurance Yẹmi Ọlárìnwájú and the Glorious Melodies Band. Glorious Melodies. ìyẹn ò ló bí àṣà sí báǹdì tí. mi ò fàṣà sí. kí ló dé tẹ̀ fi sí. tó ṣẹlẹ̀ ni pé nígbà yẹn tí ń wọ iṣẹ́ ìránṣẹ́ lọ gẹ́gẹ́ bí ìpè tọ́lọ́run tó ń pè wá ó dé stage kankan lára irú hòtẹ́ẹ̀lì tá a máa ń play káàkiri mo stop ẹ̀ mo ní mi ní play lóòtẹ́ẹ̀lì mọ́ bẹ́ẹ̀ ni ó dẹ̀ ní àwọn nǹkan tó fà á torí nígbà yẹn iṣẹ́ ìpè ti dé àti ìgbàṣẹ́ ìránṣẹ́ ẹ̀sìn mo lè jókòó ẹ̀ṣẹ̀ wò mí mo jẹ́ kan nínú àgbà Kérúbù and Séráfù mo dẹ̀ jẹ́ wòlíì àtàjíǹrere. That music taught us to take the evangelism to different parts of the world, not just in church. Tazu Crooner, Omolalomi, I celebrate you. Mo pòwe kan lẹ́ẹ̀kan pé ohun tó wù ẹ́ òun mi o bí àṣẹ orin kí ẹ sì pé tí ò jẹ́ kọ́ ọmọ ìyá méjì kan jẹun lọ́gbọ̀gba ohun tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí èmi lè má nífẹ̀ẹ́ sí o ó lè wù ú ìbára náà ṣe rí ó ní mò ń sọ̀rọ̀ 70s ṣàṣàlò táì tẹ́mi ò play ní gbòòrò Èkó yìí ó play l'Abẹ́òkúta dáadáa nígbà yẹn Kánú sọ ní ìyànà abẹ́ ẹnu bíríìjì ní Gádà hòtẹ́ẹ̀lì bàbá Ayéṣòro àwọn play mi láti Èkó ìkan náà wà ní area Ṣàpọ̀nkọ́ ni Olúfúnláyọ̀ hòtẹ́ẹ̀lì kìíní kan náà ń pè a máa ń play bẹ́ẹ̀ nígbà yẹn bàbá wa Ṣíbàbérò a play frontier nídìí Ìrókò mi ò rò hòtẹ́ẹ̀lì onígboro Èkó tí wọ́n lè fi pìtàn fún mi pé tó bá bẹ̀rẹ̀ sí dárúkọ pé ń sọ ìyá wọn tó jẹ́ olórí jù tó ń jẹ́ àgbà wọn máa gbọ́ bí mo ṣe ń sọ yìí láti Mayflower ní Mushin ní Ọlọ́run ṣògo tèmi ò gbé lọ́rùn ṣògo Ìyóhà hotel Ẹ̀mọ́tà Rockefeller ní Palm Avenue Ọ̀tà night club bàbá Ojúgbélẹ̀ ló ní hòtẹ́ẹ̀lì yẹn Honors hotel Palm Avenue lòun náà wà bàbá Ọ̀nàkòmáyà Kings hotel bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kámọ̀ tí wàá ìsọ̀pá lọ Ṣómólú Caroline Lagos social hotel ní Ìkòròdú bàbá Aláwọ̀dé lónìí Watch Tower ní Ṣómólú ìkan wà ní Èkó Oríkóba la máa ń pè owó bẹ́ẹ̀ la máa ń lọ ń play Catras hotel Láyégé níwájú maternity center Agége Catras ẹni tó ní ibẹ̀ yẹn olóko òní Peter kọ́ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ lọ́wọ́ ẹ̀ táwọn náà release lọ́dọ̀ wọn gbà yẹn Emperor Peter bẹ́ẹ̀ ni ẹ ti ní hòtẹ́ẹ̀lì gan nìyẹn. bẹ́ẹ̀ ni. àkókò balẹ̀ àròkàngán àjàbalẹ̀ àmìjìgì. gbogbo òtẹ́ẹ̀ tó wà Láyégé ńgbà yẹn kó tó ti pọ́n bẹ̀ sí máa kẹ́ olórin kan tó wọ bẹ̀ Kashinaty Love Shobi ló máa kọ́ play bẹ̀ Catras hotel ni o Ọmọlẹ́yìn Lámọ̀wó street stroke Gbàdámọ́sí street gbogbo 70s 73 hòtẹ́ẹ̀lì kan ló kọ́ ṣíwájú Láyégé Amsin hotel náà ń pè ó wà Lágége Voilor ó wà ní Pànàdà lójú orin wọ́n ti máa lọ́dọ̀ Love Shobi yẹn bẹ́ẹ̀ni ó tó wá kan hòtẹ́ẹ̀lì kékeré kan wà ní ẹgbẹ́ National Bank àtijọ́ lẹ́yìn ọjà Agége àwọn náà lórúkọ ti kú sí kọ́lọ́mbà mi délẹ̀ fún wọn o Chief Ọláọ̀fẹ́ Pópóọlá àwọn ni wọ́n lọ́kọ́ gba Broadway yẹn nígbà tó wá shift fún bẹ́ẹ̀ tíbẹ̀ ò gbà àwọn èèyàn mọ́ wọ́n lọ gba Olúkẹ́ pharmacy ń sìn lẹ́gbẹ̀ẹ́ Pensim àtijọ́ wọ́n rent náà ṣe Popsin hotel nígbà yẹn ó dẹ̀ rẹ́ẹ̀dì débi pé Shobi ló máa kọ́kọ́ play ń bẹ̀ láfta lẹ́ńpọ̀ dé ló play ń bẹ̀ after yẹn lọ̀gá mi Orlando dé wọ́n play ń bẹ̀ after yẹn ni KSA wá play ń bẹ̀ after yẹn ni Fẹlá wọ́n play ń bẹ̀ ó tó wá kọ Oyèmẹ́kùn Guest House ní Fàkọ̀ nínú Fàkọ̀ lọ́wọ́ inú gbólówà ń gbà yẹn ó lè pé bàbá yẹn wá kọ̀ tẹ́ni ní Mighty hotel dáadáa umbrella harp la máa ń ta síbẹ̀ ń gbà yẹn eré ọ̀sán ni o àdèmà play nìkan bí aago 12 òru bàbá yẹn máa mọ́tò ẹ̀ wá kó wa wá sí gbòòrò that was 1975. 1975. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ti ń jẹ fàájì tipẹ́ nìyẹn o. ìlú tó dà ní Kashinaty ìlú tó dà Nàìjíríà ti tán ni ìgbà míì tí n bá jókòó tí n bá rántí bí ìlú ṣe wà tẹ́lẹ̀ ó máa ń gba omijé lójú pé ṣé Nàìjíríà náà ló wá dára. báwo ló ṣe wà nígbà tẹ́ ń sọ yẹn. Nàìjíríà dára à ń fídíò ló jẹ wa ní nígbà yẹn kí ló fẹ́ ná a máa play rí àárín ọ̀sẹ̀ Monday tán ní ọjọ́ iṣẹ́ wọ́n máa pàṣípò mọ́ àwọn tó lọ ṣiṣẹ́ ọ̀sẹ̀ máa dé sí ọ̀dọ̀ rẹ̀ wọn tó ń ṣèkó mọ́ ni a dẹ̀ máa pa ohun tó ń pè lówó
Monday ni mo sọ fún yín o YK tí mò ń sọ yìí YK máa play láti Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday lọ́wọ́ Saturday mi ni ẹ professor ó tún gbaṣẹ́ ju àwọn tó kù lọ ó gba ẹ̀rẹ́ rẹ̀ ọ̀gá mi náà ti wà ń ta gbẹ̀yìn Fabulous Olúfàjẹ́mi rókùn ọlọ́mọ rí gbogbo alájọ wà ń ta wọn náà ti wà ń ta ń gbà yìí àwọn ọ̀gá lọ ìlú yìí dáa kò sẹ́ sátidé kan wà kó má jáde nígbà yẹn ẹni tí ò bá rí ṣẹṣẹ máa wá sọ́fíìsì oyin àwọn tó ń kúrò àgọ́ máa sọ sábà mi wẹ́ nìkan kí patí yẹn má bọ́ọ̀rì tó ṣàjẹ́ tó mú orin kọ bí ẹ̀yìn náà ìlú yìí pé olórin gbà yẹn ó pé gan ó pé wa ó pé sẹ́ni nígbà tí ọ́ìlì boom ti jáde ní Nàìjíríà láfta ogun abẹ́lé ogun Biafra ní Nàìjíríà ti bẹ̀ sí ní dáa epo ti ń ṣẹlẹ̀ rú epo ti ń jáde mo lè dárúkọ àwọn gbajúmọ̀ kan nílùú ìtẹ́ pé àwọn ọ̀gá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ṣùkọ̀ wọn dẹ̀ nígbà òbí tó pé wọ́n kì sí rẹ́kọ̀dù gbà yẹn pé wọ́ọ̀fù náà ti ń ṣiṣẹ́ tí kainline náà wà owó dẹ̀ ṣe kíní sáàrin ìlú kò ṣeé sì tẹ́ pé wọ́n ṣe owó yẹn mọ́bì kan ni tìlú wa kan gbogbo yìí kò sẹ́tò ṣé ń gbà tó ní jẹun owó wọ́n dẹ̀ da gbogbo àti mò ń sọ yìí wọ́n yẹn ṣẹ́ǹjì pounds 6 náírà 50 náírà nínú kan náà là ń nọ́ngbà yẹn ó ní wéètì gan ẹ jẹ́ kí n sọ fún yín owó tá a fi ń kọ́lé ńgbà kan kò tó jẹun sí yìí àìsàntì owó tá a fi ń kọ́lé nígbà kan tó fi ń kó odidi lé kò tó ra oúnjẹ lọ́jà mọ́ sí nítorí òbí ìgbébàjẹ́ dé gbogbo yẹn ló kó bá ìlú yìí ètò ọrọ̀ ọ̀yà ajé wa ó ti mẹ́hẹ̀ so wọ́n dẹ̀ ní bí ìgbẹ́ odò ọmọ tálákà tó máa lo òde ẹmu ni so bó ṣe rí gangan nìyẹn ló jẹ́ kí ìlú rí bó ṣe rí ìgbà yẹn ṣé ọ̀kadà gígùn wà ní kí wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn kọ́mpìnì kan ní Kẹjà àwọn industrial estate Kẹjà látòrí Guinness lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbẹ̀yìn gbà wọ́n tún máa pín mọ́ sáìkù fáwọn òṣìṣẹ́ wọn gbà yẹn gbẹ̀yìn ní Suzuki Yamaha máa tètè débi iṣẹ́ postfight ńgbà yẹn lò ní wọ́n ń ta ìjàpá 3,000 ní ijó báyìí fọ̀ ńgbà yẹn on the road ẹ̀gbà tó wọ́n tán dín lówó 6,000 ẹ̀gbọ́n mi rà nú ẹ̀ ẹ̀bọ̀dá mi rà ń bẹ̀ tuntun jọ́ tó ń gbé bàbá ilé wa ló gbé yàwó náà ti jà lẹ́nu àti rí 6,000 nígbà yẹn náà ó pọ̀ díẹ̀ ó ń ṣe kínní ṣùgbọ́n kò tí ì wọ́ọ̀sì báyìí dúdú. bá a ṣe ní pé lé rọrùn láti kọ́ ńgbà yẹn náà kí ló dé tí gbogbo àwọn tó wà ńgbà yẹn ò rí lé kọ́. tó ṣẹlẹ̀ ni pé àsìkò oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ní Katsina. bàbá ṣe ń sọ tó yìí náà bàbá àwọn èèyàn ṣì ń kọ́ lé. wọ́n á láti máa kọ ṣùgbọ́n tó wà ń bẹ ni pé ó yé mi mi ní sọ̀rọ̀ tọ́lọ́run bá sọ pé àsìkò ẹ tó ó lè pé nígbà tí símẹ́ǹtì bá di kinní kan ló máa kọ́ tiẹ̀ o. ọ̀rà òyìnbó ìgbà tẹ́ dá ti ń lẹ̀ 1996 àti ìgbà tẹ́ ń kọ́kọ́ báwọn èèyàn ṣe èwo ló rọrùn jù bẹ́ẹ̀ èwo lẹ fi ó wà comfortable jù fún. ìgbà tí máa bẹ̀rẹ̀ tí máa pé mo dá dúró tèmi ìlú yìí ti ń rí bákan ń gbà yìí bẹ́ẹ̀ Nàìjíríà ti ń tó tóbi pé ó dé yìí tó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan kan. ìbálẹ̀ á ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. ṣùgbọ́n gbà yẹn náà ó tún sì dáa. ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. tó ṣẹlẹ̀ ni pé rẹ́kọ̀dù tí mo kọ́kọ́ ṣe ọ̀dọ̀ Love Showbiz mo kọ́ bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ̀dù. a ṣe rẹ́kọ̀dù lọ́dọ̀ ẹni tí mo sọ pé ó ní Peters Hotel yẹn Peter tó dé bá wa ń bẹ̀. first album wa 1970 àtúnṣe kékeré kan Africa is a continent làkọlé ẹ̀ lọ́dọ̀ bọ̀dá mi ṣubú yẹn. ọdún wo nìyẹn. 1970. no record tí yín ni mò ń sọ o. nítọ̀dọ̀ mi. tó ṣẹlẹ̀ ni pé mo kàn ṣe àwọn láìfù jọ mi ò ṣe record. Africa is a continent. ṣé ẹ rántí díẹ̀ nù kọ́tẹ́. Africa is a continent. Africa is a continent. Africa is a continent. Africa is a continent. àwọn ọ̀rọ̀ òyìnbó wá wà nínú ẹ̀ fún àwọn àbáṣepọ̀ wa ní Áfíríkà nígbà yẹn a fi ṣe rẹ́kọ̀dù. mo rántí pòbí náà ṣe something similar. tí wọ́n ní yéyéyé Áfíríkà yéyéyé Áfíríkà Africa is my home ní tí wọ́n ní kékeré náà ní kékeré náà ní. ṣẹ́yìn ò wá ṣe rẹ́kọ̀dù rárá ni. mi ò kí mọ bí èèyàn ṣe ń parọ́. ọ̀ṣẹ́
orin wà. Bóyá rẹ nìkan ń sìn bóyá tán ti wá sí àwọn live show yín tẹ́lẹ̀ ti ṣe rí tán wò wá wọ́n wá wò pé òkè òyìnbó ẹ tiẹ̀ wá lọ ṣe rẹ́kọ̀dù ẹ lè. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. ṣé ṣe ń lọ sí live show báyìí. mo sọ lẹ́ẹ̀kan pé àkọ́kú lórin títí tí ìjọ́ tí ẹ̀jẹ̀ bá tán lára mi ẹ̀tàn ni mi kọ́ ni. àwọn òrìrì mi ìwòlẹ̀ ti ní ìdíṣẹ́ ètò jẹ́ máa ní gbàgbé fún yín. ìrírí pọ̀ mo rántí ọdún díẹ̀ sẹ́yìn àwọn bàbá wa máa ń sọ pé mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé lọ́wọ́ Ọlọ́run torí pé ohun tá ò bá jìyà fún kì í máa ń tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ èèyàn. ìrírí pọ̀ ìrírí bí accident wà tọ́lọ́run lè yẹ ká bá lọ nípa ìdíṣẹ́ orin kíkọ yìí náà ni n bá ní kí n mẹ́nu lọ́rọ̀ ìṣe díẹ̀ ọ̀rọ̀ pọ̀ gan. ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run. lẹ́mìí ọpẹ́ ní fọlọ́run. ǹjẹ́ a wá rí àwọn ọmọ míì tẹ́yìn náà ti train láti 1996. wọ́n wà. táwọn náà ń kọ jù kò sí tó kọ fújì nù wọn. ìbínú gan. àwọn bàbá wa ní ọmọ ní bá pèlè yẹ ẹ kò ṣe aṣọ dá. irú àwa ń sìn nígbà táyẹ mísíkì di ìjásó tó di pé tá a bá dé patí a máa fi fújì kún àwọn onífújì náà ń sìn yìí. ẹ bá rántí ọdún díẹ̀ tí ọ̀gá wa King Sunday Adeniyi tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn wọ́n ṣe rẹ́kọ̀dù kan ẹ̀kọ́ wọ́n ṣe rẹ́kọ̀dù kan gba ìjà wọn pẹ̀lú Ṣífà Bíórò pé mi ò mọ̀ ibi tí iwájú lọ́rọ́kọ̀ wà mí lọ nígbà tí wọ́n travel out tí wọ́n dé tí wọ́n dọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ concert gbà iná ni wọ́n ya wèrè rẹ́kọ̀dù tí wọ́n ṣe lẹ́yìn ẹ̀ ni pé mo ti mọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n dé track kan ní rẹ́kọ̀dù yẹn mo rí sí méjì ní tàfàjì tó ń ta ṣáwá níbi yigi níbi ìwó ni wọn máa jó mo ló mo ló wọ mo ló dá mo ló ń dá wọn lẹ́yìn wọn dákú mọ̀ràn gandan àwa òjò mo ló àwa sá ti gbà pé jó mo ló jùjú lẹ ó fa bọ́ sí o. àwọn oníṣẹ́ wa náà làwọn onífújì náà ń lò sí fújì òun ló kíbọ̀dù tẹ́lẹ̀. ẹ sọ̀rọ̀ kan ẹ nígbà kan tí King Sunny Adé àti Chief Ìṣọ̀lá Bírò tí wọ́n ní ìṣèlú náà rántí ń gbà yẹn tí ó dà pé ọ̀rọ̀ yẹn di bẹ́ẹ̀ni sẹ́yìn náà gbọ́ sí kí ló ṣẹlẹ̀ nígbà yẹn. ṣé ní gbogbo nǹkan láyé kò sí bó ṣe máa gbé mi ṣe irun láìfù mo dẹ̀ pé mẹ́rin làwọn kan náà ṣe máa rò tó bá yá bàbá àtọmọ wọ́n lè yáṣẹ́ ẹ̀gbọ́n àtàbúrò wọ́n lè yáṣẹ́ tàbá ti jọ ń ṣe bọ̀ ó lè dárin kan sọ pé tàbá wọnú Bíbélì ẹni pé Abraham ẹni tó bá ka Bíbélì dáadáa ó yáṣẹ́ fún Lọ́ọ̀tì n tó lè fàjà láàrin wa ìwọ náà mo fún ẹ lágbo ẹran yìí ó dẹ̀ yẹ kó jìnnà síra wọn torí ọmọ ẹ̀gbọ́n Abraham ní Lọ́ọ̀tì tọ̀dọ̀ ẹ̀ ló dẹ̀ wà wọ́n lè dárin kan kó máa fa misunderstanding mo jẹ́ kí ìwọ náà dá dúró bó ṣe gbọ́dọ̀ rí ń gbà yẹn ni ṣùgbọ́n dàbí ẹni pé ó fẹ́ dàbí ẹni pé ẹnìkan ò pẹ́ làwọn fi dàbí ẹni pé wọ́n sọ pé ọ̀gá break accord pẹ̀lú wọn gbà yẹn ọ̀rọ̀ yẹn fi di iṣu atayanyan tó di gbá tó dàwó mọ́ ń porí ọ̀fẹ́ Ọlọ́run gba ìṣàkóso ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn dé kóòtù ń gbà yẹn. ẹni táwọn èèyàn bá fẹ́ ṣe any event báyìí ṣe ń lọ sóde eré dáadáa. tẹ́ bá jí mi láago 2 òru orin lẹ jí orin lẹ jí. àwọn lẹ ní fún àwọn ní jùjú generally. advice mi kan sí wọn ni pé orin kí ẹ ṣe kan nínú rẹ́kọ̀dù wọn. ẹ má gbàgbé ìwà àtijọ́ ẹ má gbàgbé ìṣẹ̀dálẹ̀ bàbá wa o. ọ̀gá ló ṣe rẹ́kọ̀dù kí wọ́n má gbàgbé ìwà àtijọ́ wọ́n má jẹ́ kí ojú lílà kókó bá ṣe orin kíkọ. ojú lílà torí tójú bá ti làjù kí ló máa ń ṣẹlẹ̀ àfọ̀nì wọ́n má jẹ́ kí orin music tá à ń kọ kó wá di nǹkan míì pé táwọn èèyàn bá tún máa gbọ́ wọ́n á tún fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ tí ẹ̀kọ́ máa sọ sí wọn pé sórin lélẹ́yìn ń kọ ìṣá. wọ́n jẹ́ ká padà sẹ́sẹ̀ àárọ̀ akọrin gidi kí ló dé tí orin àwọn bàbá wa olóògbé Àìkè Dàírò tó ti tẹ́lẹ̀ sí kò lè tẹ́ àkólà kìíní lórí nígbà ṣéèyàn ló ń kọrin báyìí
níbi tí Ọlọ́run fún wọn lẹ́bùn yẹn dé náà reverend pastor o ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe sílẹ̀ wọ́n sì ń jèrè ẹ̀ ní bá ṣe ń sọ yìí wọ́n lè kó díẹ̀ náà àwọn orin wọn fún yín tẹ́tẹ́ yìí náà bá gbọ́ ẹ fún wa díẹ̀ náà wọ́n kọrin àwọn ọ̀gá àdòwò kọrin ẹ fún wa díẹ̀ bẹ́ẹ̀. wọ́n sọ ẹ̀kọ́ tó kàn ṣe fún Thunder Balogun gbà yẹn ìjọ tí mo ń gbọ́ rẹ́kọ̀dù yẹn mo ń sun ẹkún ni o àṣeyàn ló ń kọrin báyìí. Thunder ẹni rẹ tó lọ ọ̀gá eré orí ọ̀dàn kọlọ́run kò fọrún kẹ́ àwọn boys tán kó jọ ń gbà yẹn they are all talented tẹ́ bá gbọ́ àwọn jìtá mo dẹ̀ jókòó báyìí pé nítorí pé èmi náà rí mísíkì tí fẹ́ sọ mí di nǹkan mi gbà yẹn Ọlọ́run jẹ́ ká ya wèrè ọdún yẹn náà ni kọ̀mọ́dà ṣe rẹ́kọ̀dù fún ọba lípẹ̀dé àwọn ṣe tiwọn àwọn náà ṣe tiwọn. ìgbà tí mo gbọ́ pé lípẹ̀dé jọba Ẹ̀gbá inú mi dùn tó jẹ́ pé ní ẹ̀kọ́ òwe. tó àwọn iṣẹ́ tó ń ṣe lẹ̀ yẹn àpòólà ijó ọlọ́lá ijó aláfẹ́ ijó tó lóde ìran ewúrẹ́ wọn ò lólódì lóde ìran àgùntàn wọn ò lólódì lọ́jà táwa táwọn rèé. àwọn rẹ́kọ̀dì tí wọ́n ṣe àti pé a ti di àgbà ó níbi tán gbọ́dọ̀ bá ru wa. mo rántí ọdún díẹ̀ tán yín tábí ọ̀gá mi blessed memory Ọládìpọ̀ Òmóyèlà Orlando ọwọ́ ọmọ kan á bèrè lọ́wọ́ ẹ̀ question lọ́wọ́ ọ̀gá jẹ́ pé ẹ sà dáàdì ló tẹ́ ẹ̀kọ́ àwọn orin báyìí kọrin báyìí ó wá gbàdúrà fọmọ yẹn oríṣiríṣi níbi tá a gbé ba dé yìí ó ní àwọn orin tán gbọ́dọ̀ máa gbọ́ lẹ́nu wa àwọn orin tó lè máa encourage irú yín kọjọ́ ọ̀la yín lè da wọ́n gbọ́dọ̀ máa gbọ́ lẹ́nu wa ìṣepá àti máa kọrin tó máa mú láìfún tó máa destroy láìfún yín ìyẹn kọ́ tó fi dá ọmọ yẹn lóhùn nírú ẹ̀ náà làwa náà sìn ó níbi tá a gbọ́dọ̀ dúró ń sí onírú orin tá a lè kọ́ ń sìn a dẹ̀ ṣe wà lórí orin yẹn Rasinati a máa ń dá para kan akọkún lórin o àfiwọ́ tọ́lọ́run ọba fún lẹ́bùn ẹ̀ tó wáyé pa ajáwọ̀ ṣe wọn tó bá jẹ́ pé wọ́n bí ẹ mọ́ ni akọkún lórin àgbàkú làdúrà àdákú lówó àti kọjá ní táyé wa set síbi kan tí wọ́n nílé kẹ́kọ̀ọ́ lára orin tá a bá ń kọ kákan wọn máa kọrin kan. lọ́rọ̀ kan káwọn ní jùjú kan rántí pé wọ́n rántí kí lórúkọ ẹgbẹ́ oníjùjú sẹ́yìn ṣáájú mi. òun náà ni AJUM Association of the Juju Musicians of Nigeria. ta ni president wọn. látòrí ó ti wà lórí màmá wa Queen Balogun. ok yàtọ̀ sáwọn board of trustee wọ́n tún wà. gbogbo ẹni tẹ́ bá fẹ́ pe òyìnbó AJUM. nílànà ti gbàgbọ́ orúkọ táwọn èèyàn tó mọ̀ sí òyìnbó Jésù. òyìnbó ẹ bá dà ní kérúbù and sàbẹ abẹ kan ní ìpínlẹ̀ Ògùn òyìnbó Jésù. òyìnbó Jésù ọmọ ìlọ ní kan. alàgbò òyìnbó Jésù fún alábẹ́ kan àtàwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ní iṣẹ́ ìrere kò sẹ́ni tí ò mọ̀ bí. ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àkọ́kọ́ 090 59 67 5910 090 59 67 5910 èkejì 070 87 67 9800 070 87 67 9800. ẹ fún wa lórin ká máa fi káàdì ẹ̀ sí. mo rí sísí kan tó ń lọ lókè rere. mo rí sísí kan tó ń lọ lókè rere. ó léyín bí ike ó lọ lókè rere. ó lẹ́sẹ̀ bí ike ó lọ lókè rere. rere tí mo wí yẹn ó ti gbẹ̀yìn ó ti lọ. rere tí mo wí yẹn ó ti gbẹ̀yìn ó ti lọ méèmọ́. ara àwọn tíráàkì ọ̀gá kan nìyẹn ìtò tún tẹ̀lé ẹni rí nǹkan tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ o ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́. ọ̀rọ̀ àmọ̀ràn agbófikọ́gbọ́n lórí ètò yìí ilẹ̀ ó ti gbọ́ ẹ̀yin èèyàn ó yá ẹ jẹ́